Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́ gist tá a gbọ́ lénìí ó ní lórí ọ̀rọ̀ bàbá wa erin ńlá àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin èèyàn mi, ṣé àlàáfíà ni ẹ wà? Mo dẹ̀ tún kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí. Èní jẹ́ ọjọ́ Thursday. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Èní ni 15th of May. Ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ṣe ti ọdún yìí, ẹ tún máa ṣe tọdún ìmí ní àṣẹ Ọlọ́run. Ibi tí mo bá gist mi dé ni pé ìyá Ìtùnú wọ́n take over position wọn gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín nínú gist. Ṣé mọ̀ ipá sọ fún yín pé ìkan nínú àwọn àǹtí wa wọ́n gba oyè yìí lọ́wọ́ ẹ̀ nítorí pé àṣírí tú. Àṣírí kí ló tú? Àṣírí tó tú ni wípé àwọn tí àǹtí wa yìí wọ́n lọ bribe wípé kí wọ́n parọ́ wípé arábìnrin tó ń jẹ́ ìyá Ìtùnú yìí wípé ó lọ ta nǹkan ìṣẹ̀ǹbáyé ní inú ààfin. Wọ́n ní arákùnrin yìí wọ́n ní ó wà lórí àárẹ̀. Wọ́n ní gbogbo ibi tó dẹ̀ ń gbé lọ wọ́n ní ṣe ni wọ́n ń sọ fún un wípé kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé torí ó ti ṣẹ̀ ẹni tí ò yẹ kí ó ṣẹ̀. So wọ́n ní àṣírí tó tú nì. So ìgbà tí àṣírí yìí dẹ̀ tú, bàbá wẹ̀rẹ̀ ńlá gbọ́. Bàbá wẹ̀rẹ̀ ńlá, ẹ mọ̀ pé kò sí nǹkan tí bàbá wẹ̀rẹ̀ ńlá gbọ́ tí wọ́n ní ṣe findings wọn. I mean láti mọ̀ bóyá lóòótọ́ ni ọ̀rọ̀ yìí àbí irọ́. Wọ́n ní ìgbà tí bàbá wẹ̀rẹ̀ ńlá gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe láti mọ òótọ́ ọ̀rọ̀. Wọ́n ní wọ́n dẹ̀ rí i pé lóòótọ́ òun ni wọ́n bribe ọkùnrin yìí. So wọ́n ní wọ́n gba oyè lọ́wọ́ àǹtí wa. Wọ́n ní wọ́n dẹ̀ gbé padà fún ìyá Ìtùnú yìí. Wọ́n ní obìnrin yìí wọ́n ló ti gba oyè ẹ̀ padà. Bí a ṣe gbọ́ allegedly, bí mo ṣe máa ń sọ fún yín, mi ìbá bàbá wẹ̀rẹ̀ ńlá gbé inú ààfin. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Wọ́n ní bó ṣe gba oyè padà, wọ́n ní gbogbo àwọn èèyàn tó wà nínú ààfin bàbá wa, wọ́n nínú wọn dùn gan-an. Ipe ṣe ni wọ́n ń jó, ni wọ́n ń yọ̀. Ipe Olúwa ṣeun o. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ pé arábìnrin yìí oyè yìí ó ti pẹ́ tó ti ń ṣe. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní èèyàn tó dáa ni wọ́n. Wọ́n ní nǹkan tí ó bí wọn nínú nìyẹn pé kí ló dé tó jẹ́ pé irú àwọn nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ ní inú ààfin. Ẹ̀yin èèyàn lé, àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó máa ṣàánú wa ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá wẹ̀rẹ̀ ńlá yìí. Nítorí pé ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń yà mí lẹ́nu pé kí ló fa wàhálà yìí. Ṣé nítorí pé kíkwe Naomi má bàa padà wá sí inú ààfin náà ni wàhálà yìí ló pọ̀ tó bá? Ẹ̀yin èèyàn lé, àfi k'Ọlọ́run máa wà pẹ̀lú kábíyèsí o àti kwe Naomi. So bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé, wọ́n ní wọ́n gba oyè yìí padà lọ́wọ́ àǹtí wa. Wọ́n ní wọ́n dẹ̀ gbà láti gbé oyè yìí padà fún obìnrin yìí nítorí pé èèyàn dáadáa ni wọ́n pe arábìnrin yìí. Wọ́n nígbà tó ti wà ní inú pálàsì bàbá wẹ̀rẹ̀ ńlá, wọ́n ní kò sí wàhálà, kò sí dáàmú, kò sí ṣòro. Wọ́n ní obìnrin yìí ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ mọ̀ pé àwọn ìjà kan wà tó yẹ pé téèyàn bá ń jà gan, èèyàn á máa wò pé kí ló dé tí mò ń jàjà yìí, because ìjà yìí jẹ́ ibi ni. Ṣé àǹtí wa tiẹ̀ lérò pé àṣírí lè tú ni? Ṣé àǹtí wa lérò pé àṣírí lè tú? Ẹ wo bí àṣírí yìí ṣe tú. Ẹ mọ̀ pé àwọn òrìṣà òkè ló ń jà. Nǹkan tó fi lè de bàbá yìí, tó lè dè mọ́ orí àárẹ̀. Nǹkan tó fi de bàbá yìí mọ́ orí àárẹ̀, òun ni ó fà tí bàbá yìí tó fi bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ wípé gbogbo nǹkan tó ń ṣe k'Ọlọ́run Elédùmarè kó dáríjì òun. Nítorí pé nǹkan tó yẹ kóun ṣe kọ́ lòun ṣe. Téèyàn bá gba bribe, ìgbà wo ni ò ní náwó náà tán? Ìgbà àkọ́kọ́
àkọ́kọ́ la gbọ́ tó jẹ́ pé wọ́n ti ń gba bribe o. Ìgbà àkọ́kọ́ la gbọ́. Ẹ rántí gist kan tí mo sọ fún yín tí wọ́n ní pé ìkan nínú àwọn àǹtí wa yìí ó fẹ́ fún bàbá Parọ́pò ní gift tí wọ́n ní Parọ́pò láwọn ò fẹ́ gift. Ipe nítorí pé àwọn ò fẹ́ gba gift kankan lọ́wọ́ àwọn àǹtí wa gbogbo ẹ̀ káwọn bá fi lẹ́nu ọ̀rọ̀. And it's true because tán bá gbà á wọn ò ní lè sọ òótọ́ ọ̀rọ̀ tó bá di ìgbà tó yẹ kán sọ òótọ́ ọ̀rọ̀. Gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé ó yẹ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run. Ó yẹ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run nítorí pé Ọlọ́run rí gbogbo ìwà tá à ń wù. Ọlọ́run rí gbogbo ìwà tá à ń wù. Kò sí nǹkan téèyàn ṣe láyé tó jẹ́ ohun àṣegbé. Àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí. Kò dẹ̀ sí nǹkan téèyàn ṣe láyé tí ò ní jẹ́ èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Tí ò bá jẹ́ láyé á jẹ́ lọ́run. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká máa ṣe dáadáa o. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí wípé ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. A gbọ́ wípé bàbá wa Erinla wọ́n gba oyè tuntun ní Global Yoruba Heritage Historical Appointment. Wọ́n ní wọ́n gbà. Wọ́n ní àwọn Brazil ni wọ́n fi oyè yìí ta wọ́n lọ́rẹ. Ìgbà tí bàbá wa Erinla gba oyè yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan ìdùnnú, nǹkan ayọ̀. Wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n celebrate bàbá wa Erinla. Wọ́n ní wọ́n dẹ̀ declare 3-day celebration ní Royal Mansion. Nǹkan tá a gbọ́ ní pé Queen Naomi set table láti lè jẹ́ kí àwọn ọ̀rẹ́ kábíyèsí àti àwọn ará àti ẹbí kan wá jẹun, kan wá bá wọn dúpẹ́ lórí oyè tí bàbá wa Erinla gbà yìí. Ẹ̀yin èèyàn lé, mo máa mú gist mi wá fún yín nípa nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Queen Naomi declare 3 days celebration fún bàbá wa Erinla. Ẹ̀yin náà mọ nǹkan tó máa bá dé, ẹ ti mọ̀ pé jealousness ló máa bá dé. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore àti ìyanu tí Ọlọ́run ṣe fún bàbá wa Erinla àti Queen Naomi. Ọlọ́run ò ní dáwọ́ oore ẹ̀ dúró nínú ayé wọn. Gbogbo ìgbésẹ̀ wọn ó máa yọrí sí rere ni. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ tiwọn. Gbogbo etí tó ń gbọ́ mi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment lórí Mashola Gist TV, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Prize giveaway mo tún announce ẹ̀. Prize giveaway ó ń bọ̀ ní July 15. Ẹ máa gbáradì. Ẹ jẹ́ kí èmi àti yín kí a jọ fi ọwọ́ sowọ́pọ̀ láti máa comment, kẹ́ máa share, kẹ́ máa like àwọn gist wa. Inú ẹ̀ láti máa mú yín. Èyí tá a ṣe ní last April, last 2, ṣé kò tí pé 2 months náà, ní April 15 la ṣe, èèyàn 20 la mú. A dẹ̀ pinnu pé ní July 15 yìí a fẹ́ mú èèyàn 40 ní agbára Ọlọ́run. Ẹ darapọ̀ mọ́ àwọn 40 tá a fẹ́ mú yìí. At least nǹkan kí nǹkan tá a bá fún yín á ní nǹkan tó máa ṣe. Ọlọ́run á dùn yín nínú, Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Mashola ni orúkọ mi, kò yí padà. We are saying welcome back to Mashola Gist TV. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yìí, kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.